ẹ ṣé gan ni àtúkí dodo ẹ̀yin èèyàn wa pátá níbi tẹ́ ti ń wò wá ojú tẹ́ kú fi ń wò wá ò ní fọ́ èrò rere tẹ́ ní sí wa ó máa padà ṣẹ pẹ̀lú àṣẹ Ìdùmarè akíyín lẹ́ẹ̀kan sí níbi dodo tí ẹ ti ń fi ojú ayọ̀ tẹ́ ti fi ń wò wá ẹ̀yin màmá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin àbúrò wa mo kí yín gidigidi gan mo tún kí dodo ẹ̀yin olólùbárà wa pátá ẹ̀yin tẹ́ ń bá wa rajà akíyín lẹ́ẹ̀kan sí ojú òní tì yín kí la tún mú wá nínú fọ́nrán yìí gẹ́gẹ́ bí ohun tí mo ti sọ kí n tó bẹ̀rẹ̀ àwọn fọ́nrán yìí lónìí wípé mi ò ní kó dodo ẹ̀ pọ̀ púpọ̀ a máa ṣe lẹ́yọ kọ̀ọ̀kan kí ó lè yẹra wa ni àwọn tí mo mú wá nìyí egbògi aràn tá a dẹ̀ ní ó pé oríṣiríṣi nítorí pé aràn ó pé oríṣiríṣi bẹ́ẹ̀ náà la ṣe ní egbògi tó ń ṣiṣẹ́ fún aràn tó jẹ́ pé oríṣiríṣi aràn gìnìṣà wà ọ̀pọ̀lọpọ̀ aràn ló wà irú aràn gìnìṣà yẹn kì í jẹ́ kí oyún dúró ní ara obìnrin ó máa ń padà ba oyún tó wà nínú ara obìnrin jẹ́ ni bẹ́ẹ̀ lọ aràn míì wà aràn jẹ́ pé wàá máa rí i pé òun tutọ́ itọ́ ò dá lẹ́nu ẹ̀ wàá sì máa gbẹ aràn ní ṣí ẹ̀ o ẹlòmíì á máa tú kẹ̀lẹ̀bẹ̀ lálá tù á máa tutọ́ á sì máa gbẹ aràn ló wà aràn burúkú ló wà lára rẹ̀ onídìí egbògi aràn kíákíá kó o tètè pé baba confam jp kó o tètè ọ̀dà tiẹ̀ lórí workshop 08022040950 àtúní egbògi kòkòrò inú ẹ̀jẹ̀ bí kòkòrò bá wà nínú ẹ̀jẹ̀ ènìyàn wàá máa rí wípé àwọn nǹkan kan á máa rìn kiri ní dodo ara ẹ̀ á máa bọ́ sí ìbàdí á máa bọ́ sí ìbàdí á máa wá síbi ẹsẹ̀ ìmí nǹkan tí ẹ lè wá síbi ojú èèyàn báyìí á sì máa mì bí ẹ̀mí báyìí kòkòrò inú ẹ̀jẹ̀ ni o kó o tètè mójútó nígbà míì ó lè jẹ́ ọfà a ní egbògi ọfà tó ní agbára egbògi ọfà tó ní agbára mi ò fẹ́ mọ́rú ọfà tó wà lára ẹsẹ̀ ó máa yà mọ́gbẹ́ ó máa tọ̀ mọ́tọ̀ ó máa fò jáde ni a ní egbògi ọfà ìtọ́jú tá a ti rí egbògi kòkòrò inú ẹ̀jẹ̀ yìí ni a ti ń bá ọ̀rọ̀ ọfà náà pàdé ọfà náà lè rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n púpọ̀ nínú ẹ̀ ìgbà míì kòkòrò inú ẹ̀jẹ̀ ni tá a bá fún ẹlòmíì bóyá lọ kòkòrò inú ẹ̀jẹ̀ á sì gbọ́ ìṣòro yẹn tí kò bá gbọ́ á jẹ́ kó yí ẹ wípé ọfà òun ló wà ní ara rẹ èyí tún lọ bẹ́ẹ̀ a tún ní egbògi kan bí egbògi Inarun ni tí Inarun bá wà ní ara ènìyàn a sì máa bí ara kẹ́kẹ́ bí kòkòrò bá wà nínú ẹ̀jẹ̀ èèyàn náà the same thing ni o ṣùgbọ́n tí Inarun yìí òun máa ń jáde sí ìta ara ni téèyàn máa fi rí pé Inarun ló wà lára ẹ̀ yìí gbogbo ìwọ tí o bá wá experience gbogbo ohun tí mo sọ yìí òun experience Inarun ni òun experience kòkòrò tó wà nínú ẹ̀jẹ̀ àbí ọfà wà lára rẹ ni àbí orí pé aràn ń ba oyún jẹ́ nínú ẹ̀ àbí o kò rí rẹ pé o máa ń tutọ́ òun tutọ́ ò dẹ̀ ń gbẹ tètè mójútó ìrìn àjò yẹn kó o pè mí kíákíá lórí 080 ọ̀dà product wa yìí kíákíá lórí workshop náà 08022040950 ọ̀dà ẹ̀ kíákíá má dúró títí tí àwọn nǹkan yìí máa fi ba àgọ́ ara ẹ̀ jẹ́ mo bẹ̀ pẹ̀lú ìyọ́nú Ọlọ́run DHL kò síbi tí wọn ò gbé product wa dé wọ́n ti jẹ́ kí product wa tó wà so easy to move from our office to the client place they will bring it to your doorstep ṣe tètè order ojú òní tiẹ̀ mo tún kí ilẹ̀ kàn sí ẹ pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ sì kú ìrọ̀lẹ́ èmi ti yín tòótọ́ baba confam jp ẹ ṣé gan ni God bless you.